kábíyèsí olúwo ọba Ràṣídì ló pe ìpè ọ̀nà tí ọba Ràṣídì gbé ọ̀rọ̀ yẹn gbà ló ó mẹ́hẹ̀ díẹ̀ ó ṣe yẹ kó sọ ó lè pe gbogbo ẹ̀yin kiriyó ẹ̀yin pásítọ̀ ẹ̀yin aláàfáà ẹ̀yin babaláwo ẹ̀dẹ̀ ẹ̀ràn alọ́hùn a máa níbà tí ṣe nǹkan a kì í fi ọ̀rọ̀ ogun lọ àgbẹ̀ ìṣòwò láfọjà lọ wọn èyí fi ìrọ̀kẹ́ jagun àìsí fi ìrùkẹ̀rẹ̀ túlù babaláwo yìí tí babaláwo bá fi tẹ̀lé àwọn ológun lọ ogun á jẹ́ kó lẹ́nìkan tó fẹ́ ràn lọ́wọ́ wọn èyí sì sábà lọ náà tí ó bá pọn dandan bóyá Ifá ló sọ bẹ́ẹ̀ ó ní nǹkan kan tí ó máa ṣe báwọn bá ń jagun lọ bóyá nǹkan kan ni ó máa fẹ́ bóyá ọfọ̀ kan ni ó máa pè pé tí àwọn tó tì lẹ́yìn tí wọn ò fi ní kú sójú ogun tí babaláwo máa ń ṣe nu ṣùgbọ́n àìfọ̀rọ̀ ṣòwò lọ ìná àgbẹ̀ babaláwo yìí máa jagun àwọn tí jagun láti dákọ lẹ́ẹ̀kan àwọn jagunjagun èèṣà akọgun àwọn balógun iṣẹ́ tiwọn àwọn lóyún tógun bá dé ẹ̀ké sí wọn ṣùgbọ́n tí babaláwo ni pé kó ṣe ojúṣe mo nínú ọ̀rọ̀ tí kábíyèsí olúwo sọ ó ní bí wọ́n bá fẹ́ràn yorùbá àsìkò tó yẹ àwọn babaláwo tó jẹ́ pé lọ́rọ̀ọ́rùn nítàdógún ni wọ́n ń sọbì tí wọ́n ń súre kí ilẹ̀ oòdùà àkọ́mọ́ bá táwọn ni ọ̀wá fẹ́ràn yorùbá táwọn ni ọ̀fẹ́ràn ilẹ̀ oòdùà lọ́rọ̀ọ́rùn jọ márùn ó létùtù tí wọ́n ń ṣe látàrí ìlú kọ̀ọ̀kan ọba kọ̀ọ̀kan ní ojúṣe láti ṣe irú ogun ló délẹ̀ yìí lóòótọ́ nítorí yẹ kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá wa kó ṣe báyìí àwọn ìlú kọ̀ọ̀kan wọ́n ní ibi tí wọ́n rí ogun ọ̀jàlú sí tẹ́ bá wò ní Ògbómọ̀ṣọ́ nìkan lẹ́ẹ̀ máa rò pé bóyá ogun ọ̀jàlú wà kò síbi tí ò sí tí Ògbómọ̀ṣọ́ ó tóbi ni wọn ò sì fi sílẹ̀ láìpẹ́ ni mo rí ẹni tẹ́ tún lọ di ogun ọ̀jàlú yẹn tẹ́ lọ rèé jí pẹ́pẹ́ pé ẹ dìde gbogbo òlú kọ̀ọ̀kan àwọn míì ò mójútu wọn mọ bí wọ́n rí ogun ọ̀jàlú sí máa ń lù mí nísìn bẹ́ẹ̀ bá tiẹ̀ sọ wọn ní kí ní jẹba níbòmíì gbogbo èyí ló yẹ kí àwọn ọba wa kó ṣe kán ta ogun ọ̀jàlú ń jí gbogbo ẹni tí ọba gbé sí kán rí síbẹ̀ ní Òṣogbo ní ìsìn tí wọ́n bá ń sọ ọdún Ifá ó rí i pé ibì kan wà tá a máa ń lọ wọ́n ní kógun mọ́ jà nílẹ̀ yìí ìràwọ̀ ṣàṣà ogun ọ̀jọ̀run ibi kìíní nù ó tún níbì kan pé olówó àsìngbà mọ́jọ́gùn jà o bí tẹ́ gé sí kíni olówó àsìngbà òun ni ẹni tí wọ́n fi gé sí bẹ́ẹ̀ mọ́jọ́gùn jà o olówó àsìngbà mọ́jọ́gùn jà o ọ wà ń bẹ gbogbo èèyàn kọ́ ló mọ̀ àwa mọ̀ ó sì ní tí ẹ máa ṣe ń bẹ̀ mọ́jọ́gùn ọwọ́ bí gbogbo ń tà ń ṣe mọ́ nígbà tó làjú ti dé tó ṣèlú ti dé tẹ́sí ti dé tọ́sọ wá di tí àwa kóra wa sí wàhálà àti pátì inú jẹ́ kí wọ́n máa rí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ní ń gbé nígbèkùn nísìn yàtọ̀ sáwọn ọmọ kéékèèké torí pé nǹkan alálẹ̀ kò yẹ à ń sọ làjú kò yẹ ká lajú débẹ̀ kò yẹ ká ṣẹ̀sìn débẹ̀ pé ẹ̀sìn gbogbo nǹkan alálẹ̀ yẹn ló yẹ ká mójútó ká máa pè wọ́n ká máa ṣe tí wọ́n bá fẹ́ wọ́n sì máa dáàbò bò wá. kábíyèsí olúwa mi ọlọ́run jẹ́ àríyìn pẹ́ ọlọ́run jẹ́mi ọlá ogun rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wa yìí tó jẹ́ wípé àti lóko àti lódò ó di ogun fún gbogbo wa kí ni ojúṣe àwọn babaláwo pásítọ̀ àtàwọn àáfàá lórílẹ̀‐èdè yìí gan-an. a dúpẹ́ lọ́wọ́ olódùmarè ọba kan ṣoṣo tí ò pé méjì olódùmarè ọba tí ń jẹ́ kábíọ́ọ̀sí ọba tó nípò yìí kábíọ́ọ̀sí tèmi ń rólé fún olódùmarè tó ní ipò ọba ìwọ ni ẹ̀yin ni mò ń kí
mo forí balẹ̀ kábíyèsí olódùmarè gẹ́gẹ́ bí ọba nílẹ̀ káàárọ̀-o-jíire. Èmi gan ti ń sọ fáwọn ọmọ wa pé pàápàá àwọn àáfàá, ìwọ tó o bá ní fìrákù àbí ìsábì tí ń jẹ́ bí idán, o ò nídìí láti máa wájọba káàkiri. Ìwọ tó jẹ́ pásítọ̀ tó ló ní àdúà tí ń jẹ́ bí idán, tí ì ṣe pé o sọ pé ò ń gbìyànjú. Èmi gbà pé gbogbo ní téèyàn bá sọ fún Olódùmarè ìgbìyànjú ni, ní tó bá wo Olódùmarè ni ó ṣe. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ wá sọ pé pàápàá babaláwo wọ́n pọ̀ nílẹ̀ káàárọ̀-o-jíire, àfi tẹ́ ẹ bá ṣàánú àwọn ọmọ Odùduwà ló kù. Tẹ́ ẹ bá ṣàánú àwọn ọmọ káàárọ̀-o-jíire, ńlọ máa wá kí president tàbí governor tàbí ẹnìkan láti sọ fún ọ pé kó o ran ọmọ Yorùbá lọ́wọ́, kó o dìde. Ìwọ babaláwo tó lóògùn, pàápàá àwọn babaláwo tí wọ́n máa ń ní àwọn lóògùn owó, wọ́n ní àwọn sọ òkè dilẹ̀, àwọn ó ṣépè, àwọn ó ṣe gbogbo ẹ̀, àwọn ní ègbé, àwọn ní àlùpàídà, àwọn ní gbogbo nǹkan tí ẹlẹ́yìn ṣe, ó ti délẹ̀ báyìí. Àwọn ọmọ wa ni wọ́n wà nínú igbó èsì ẹlẹ́wọ̀n ní Ògbómọ̀ṣọ́ ní Oríire local government. Bẹ́ẹ̀ bá tiẹ̀ wá lówó tó fi ṣe nǹkan, ẹ wá bá mi, màá sponsor yín. Pàápàá bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn, Àràbà Awo, gbogbo ẹ̀yin àràbà pátápátá. Bẹ́ẹ̀ ẹ má tiẹ̀ wo tèmi pé mi ò gbà pé Ògún lè ṣe nǹkan kan. Èmi gbà pé tó Ògún bá wà tó lè ṣe nǹkan, ó yẹ ká máa fògùn ṣe mọ́tò, ká máa fi gbogbo téèyàn bá fẹ́ ṣàfáà kó fi ṣe mọ́tò, kó fi ṣe mọ́. Ó ṣe jẹ́ pé Ògún bí àwọn ọmọ Yorùbá nìkan lẹ́ẹ̀mọ́ halẹ̀ mọ́. Ògún ló dé yìí o. Àwọn ọmọ ló wà nínú igbó yìí látijọ́ yìí tí ò sí babaláwo tó lè kóra wọn jọ, tí wọ́n ó sígun lọ sí Oríire local government, tí wọ́n lo àfẹ́ẹ̀rí débẹ̀, tí wọ́n pàṣẹ, tí wọ́n gbá ìbọn mú, gbogbo ìbọn báńdíìtì tí wọ́n gbá mú. Tẹ́ ẹ̀ bá ti ṣe léyìí, ẹ nífẹ̀ẹ́ ọmọ Odùduwà o. Ọmọ Odùduwà tẹ́ ẹ sọ pé Yorùbá tẹ̀ ń jà fún, ẹ nífẹ̀ẹ́ wọn nu. A ti mọ̀ pé ẹ kàn ń parọ́ fáyé ni. A mọ̀ pé business yín ẹ̀ ń tajà, ẹ sì fẹ́ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ lè ṣe léyìí kí bàbá Àràbà, Ifáyẹmí Ẹlẹ́bùúbọn àti gbogbo àwọn babaláwo, oníṣègùn, adáhunṣe, kí gbogbo yín kẹ́ dìde. Àwọn ọba tí wọ́n láwọn ní oògùn, àwọn lè mí gbogbo ẹ̀. Ìsìn ló yẹ kẹ́ ẹ wà nù yàrá yín kẹ́ ẹ pàṣẹ. Ìsìn ló yẹ kẹ́ ẹ bọ́ sí kẹ́ ẹ líìdì ogun nínú igbó. Ẹ já lọ bá wọn. Kẹ́ ẹ sì kó gbogbo àwọn ọmọ wa wálé. Láì ṣe bẹ́ẹ̀, ń gbọ́dọ̀ gbọ́n pé babaláwo kan tó ń halẹ̀ mẹ́nì kankan mọ́ o. Ń gbọ́dọ̀ gbọ́n pé bọ́ bá ń halẹ̀ àti mọ̀ pé rọ́ ló ń pa. Tó bá ń sọ pé oògùn kinní wà, oògùn ẹgbẹ́ ẹ̀yìn ìyẹn gbọ́, oògùn kinní kan tó bá wà, ìsìn ló yẹ kẹ́ ẹ lò. Ìsìn báyìí. Bẹ́ẹ̀ bá ti lò, ojú ti gbogbo yín. Àti pásítọ̀ ni o, àtàfáà ni o, àti babaláwo gan ni máa halẹ̀ máwọn ọmọ wa nílẹ̀ Yorùbá jù. Ẹ̀yin la fẹ́ jẹ́ kẹ́ ẹ dìde nísìn, kẹ́ ẹ lọ ṣiṣẹ́ yìí, kẹ́ ẹ lọ ran àwọn ọmọ wa lọ́wọ́. Eléyìí ni mo ní kí n sọ fún yín. Yóò dáa fún yín o. Ẹ ṣoríire o. Ìmọ̀ràn mi dé fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀. A ti ṣe ipò ọba tí ò sí babaláwo tó lè halẹ̀ mọ́ba. Wọ́n tó bá lóògùn lọ ṣògùn lé bàbá rẹ̀. Ògùn babaláwo inú rẹ̀. Ọba jẹ́ àáfàá tó ló ní fìràkù lọ sínú ilé rẹ̀. Ọba jẹ́ pásítọ̀ tó ló ní sáàmù lọ́wọ́, ẹgbẹ̀rún sáàmù lọ sanlé rẹ̀. Mọ́ ọba ìṣẹ́gbẹ́ rẹ̀. Ọba ìṣẹ́gbẹ́ babaláwo. Abẹ́gbọ́, nígbà téèyàn bá di ọba, tá lọ́ba? Ọ̀rọ̀ ta lè hàn mọ̀ sí?
tó mo ti gbàgbé gan ní táwọn ọba ọmọ nu ọba kan eégún kan wà lóhun ọmọ na ọba láyé ètè kẹsàáyé tèmi ọmọ ọbẹ gba nọ́mbà eégún tí ọba ti dọ̀bálẹ̀ fọba ẹ má jẹ́ ó wà fún ọba ìṣẹ̀gbẹ́ eégún ọgbọ́n tí mo wí ọba ìṣẹ̀gbẹ́ ta ni eégún láti jẹ́ ká ṣàjọyọ̀ eégún tó bá sì ti má dà lọ tó bá ti mọ́bẹ lọ kò lè dáàfin ní táwa ń ṣe láàfin ni àjọyọ̀ káwọn ń lùlùlù ká dunnú ká jọjọ́ ṣùgbọ́n tó bá ti má dà sọ fẹ́ sá ọba ládàá àwọn wo lọ́wọ́ àbí tó fẹ́ nà sáwọn ọmọ ọba lọ fẹ́ nà ní àbájòyè lọ fẹ́ nà kí ló sí àwọn ọmọ ìlú lọ fẹ́ nà ní kí ló dé tó ọmọ náà yàn kí ló dé tẹ̀ mọ́ ẹ lọ àṣà ni kíní wà fún kéèyàn jó kéèyàn yọ̀ bí eégún bá fẹ́ wọ bí tó bá ti sọ pé ká èmi gan ọba jó ẹ bẹ́ẹ̀ rí mi tí mo máa jó tí eégún bá fẹ́ bá mi jó sí èyí ni àníjọ jó mo tó bá ti di pé ọmọ nàyàn n tí wọ́n ń pè ní violence nìyẹn èmi ò lè promote violence bí wọ́n bá ń sọ̀rọ̀ eégún fún yín pé mi bá wọn dá sí ẹ sọ pé eégún tí ọba ti nà yàn tí ọba máa na ọ̀rẹ́ tí ò sì máa ṣàdá tí ò máa má dá lọ eégún tó bá ti má dá lọ eégún kọ́ lọ kọ́ bí wọ́n ṣe ń jó kọ́ bí wọ́n ṣe ń pidán ìgúnnú rẹ̀ ìbá lè lókè kọ́ lọ́ọ̀lẹ̀ gbogbo oyún la fẹ́ wò bó ṣe nídán lọ mẹ́pẹ́ entertainment kí ni ó wá dùn ó ṣe wá jẹ́ pé eégún ọmọ jáde á ní ọmọ rẹ̀ tẹ̀lé eégún ọmọ dáadáa yẹ kó tẹ̀lé eégún tó bá jẹ́ pé eégún kìí ṣe fún jàgídíjàgan àbí ṣé kò yẹ kí wọ́n sọ pé kí wọ́n mọ eégún méèyàn rẹ̀ ni kí wọ́n sọ pé ọmọ rẹ̀ ní tẹ̀lé eégún o ọmọ rẹ̀ ní máa wo eégún ó ṣe wá jọ́ máa bú ní máa wo eégún àṣà tiwa ẹni tá à ń gbé wá sílẹ̀ Yorùbá ẹ̀ bó wùyàn kọ́ gbà bó wù ọkọ wà láyé àtijọ́ àwọn ọ̀tá padà sáyé àtijọ́ má bá a lo mọ́tò tó bá ti fẹ́ padà sáyé àtijọ́ má bá a lo fóònù o má gun ọ̀kadà o padà sáyé àtijọ́ kọ́ lọ má gbénú gbó wèrè. gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ní Sunday Igboho ẹnu ní jà kò ní yẹyin ẹ̀yin sí èyí dáadáa alábòsí ni yín ṣé bí mo ti sọ pé Igboho ń janu ni Igboho ń janu ni kò ní nǹkankan kò ló àgbà Igboho lóògùn ṣùgbọ́n wọn ni mo gbọ́ lọ ọ̀nà rescue aláboyún kan jí gbé ẹ̀yin tẹ́ ẹ lóògùn tẹ́ ẹ ní àyà tẹ́ ẹ lè kà nínú igbó kí ló ní tẹ́ ẹ lọ rescue àwọn tí wọ́n ti ń jí gbé láàrin Sunday Igboho àti Mufti Ìwó tá lọ́mọ ọkọ tá lọ́mọ àlè Igboho sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ Igboho sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo ayé náà ní fídíò ibi tí Igboho ti ń bá wọn Fúlàní nílùú Igboho tó ti ń bá wọn sọ̀rọ̀ tó ti sọ fún ẹ pé ẹ̀yin Fúlàní dẹ́ẹ̀dẹ́ mìíràn ọ̀ aláboyún tẹ́ gbé ẹ tètè dá padà ó fún yín ní 2 hours ultimatum 2 hours ultimatum kéèyàn sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ó ní yọmọ ènìyàn ta lọ́mọ kọ́ báyìí ta lọ́mọ àlè láàrin Sunday Igboho àti Mufti Ìwó ta lọ́mọ kọ́ bẹ́ẹ̀ ta lọ́mọ àlè Igboho sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó ní pé subhanallah ìran Yorùbá ìran aládé ìran gidi ní ìran Yorùbá ẹ má jẹ́ ẹ jẹ́ àfọwọ́sowọ́ papọ̀ àwọn tá a bá rí pé Ọlọ́run fẹ́ lò láàrin wa irú ẹ̀sìn tí ìbá máa ṣe ẹ jẹ́ àsowọ́ papọ̀ pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ àgbé ẹ̀sìn sọ́tọ̀ humanity come first Igboho sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ lọ́wọ́ ẹwọ́n tó ṣẹlẹ̀ nílùú Igboho ẹwọ́n tó ṣẹlẹ̀ nílùú Igboho láti àná tó fi dèní àná ni Igboho ń sọ fún pé tí wọn bá provide tí wọn bá dá aboyún tí wọ́n jí gbé wọ́n gbé aláboyún ẹni tí wọ́n fẹ́ lọ san ransom tó gbé owó lọ láti lọ san ransom fún wọn wọ́n dẹ̀ mú wọn pa wọ́n gba owó lọ́wọ́ ẹni tó fẹ́ san ransom wọ́n tó pa ẹni yẹn aláboyún yẹn wọ́n mú sínú ìgbèkùn wọ́n àfi aláboyún yẹn lẹ̀ ẹ wo tó wá padà ṣẹlẹ̀ nígbà tí Igboho dá sí gbogbo àwọn tí wọ́n máa ń sọ pé Igboho ẹnu níjà ẹ̀yin náà bọ́ tẹ̀ dànù ẹnu náà lọ́jà lọ́wọ́ ní gbogbo lọ sẹ́nu náà lọ́jà tó fi rí àwọn aláboyún yẹn gbà aláboyún tí wọ́n jí gbé sẹ́nu náà lọ́jà tí wọ́n fi rí wọn gbà. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ oníye yẹn o Igboho sọ̀rọ̀ àdè bá bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé ẹnu ni Igboho ń jà sẹ́nu náà ló tún jà lé nìí sẹ́nu náà Igboho tún jà lé nìí ẹ̀yin ọ̀tá ìlọsíwájú ẹ̀yin ọ̀tá ilẹ̀ Yorùbá ẹ̀yin ọ̀tá ìlọsíwájú tẹ́ ẹ bá fẹ́ mọ ẹni tó nífẹ̀ẹ́ ìran rẹ̀ àtẹni tí ò nífẹ̀ẹ́ ìran rẹ̀ kì í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu lásán
kì í ṣe mọ́fútì ìwò jókòó síbẹ̀ láti ẹjọ́ yìí òṣèbó náà kó security jọ okùn ẹsẹ̀ màálù fẹ́ sáré náà o màálù fẹ́ sáré okùn ẹsẹ̀ ni ò jẹ́ kí màálù ọ̀fẹ́ ni ò jẹ́ kó rí eré sá Ìgbòho ṣe tán láti wọnú ogbó anywhere ṣùgbọ́n torí èyí tó ṣe ní lákọ̀ọ́kọ́ ọgbọ́dọ̀ ṣe ní lẹ́ẹ̀kejì òun lọ fa olóyè Sunday Ìgbòho tó fi ń withdraw ara rẹ̀ ṣùgbọ́n nígbà títí ìlú rẹ̀ ṣẹlẹ̀ kíkọ̀ wọnú gbó lọ títí ìlú Ìgbòho tó ṣẹlẹ̀ yìí lẹ́ẹ̀fì mọ̀ pé ọ̀rọ̀ tí Ìgbòho ń sọ omi ni ẹ̀ yàtọ̀ sí àwọn tó jẹ́ pé àfi kí wọ́n máa criticize yàtọ̀ sí Mufti Ìwó tó jẹ́ pé àfi kí wọ́n máa criticize ṣé bóun náà kó security partner ìjọ wọnú ogbó lọ Mufti Ìwó ìwọ tó máa sọ pé Sunday Ìgbòho ẹnu níjà kò yẹ kó sórí èdè kan gbàṣẹ lọ́wọ́ ìjọba kó tó wọgbó lọ Ìgbòho lọ́wọ́ lọ́dí sí o Ìgbòho gbàṣẹ lọ́wọ́ ìjọba kó tó wọgbó lọ o wọgbó lọ ó ní aláboyún yẹn gbà o ó wọ inú ogbó yẹn lọ ó gba àwọn aláboyún yẹn o tó jáde tó wá sọ̀rọ̀ wá tó condemn o tó jáde wá tó condemn tó lọ ṣe yìí báwo èèyàn bá ní sọ̀kù fún ẹ jáde tó wá condemn tí Ìgbòho lọ ṣe ọlọ́ọ̀lù Ìgbòho aláboyún tí wọ́n mú sínú ògbèkùn aláboyún tí wọ́n mú sínú ògbèkùn Sunday Ìgbòho wọnú ogbó lọ ó lè lọ gba aláboyún yẹn sílẹ̀ látọdún tó ti mú àwọn èèyàn ládùúgbò àgbègbè táwa yìí ẹ̀ẹ́mẹ́lò lẹ́yìn kó security partner wọnú ogbó lọ ṣé bó ní mímbà ilẹ̀ tí condemn ẹ̀ tó fẹ́ wọgbó Ìgbòho tó tún fẹ́ wọnú ogbó lọ ṣé bó ní mímbà ilẹ̀ tí condemn ẹ̀ Sunday Ìgbòho irọ́ nípa ìyẹnu níjà ológun kankan tó bá lò lógun lè rú ẹ̀yìn níwájú rú yín kò lè hábà so Ìgbòho ológun ẹnu níjà ṣùgbọ́n Ìgbòho lọ́nu gbólé ni o lọ́gbà àwọn tí àwọn kidnapper ti jí gbé ó pàṣẹ fún wọn ni ó ní mo pàṣẹ fún yín mo fún yín ní 2 hours ultimatum tẹ́ ẹ bá dá aláboyún tẹ́ gbé padà èmi gẹ́gẹ́ wọnú gbó ó dẹ̀ sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ iye ọmọ nìyẹn nìyẹn ẹ lọ wo lórí social media ó wà lórí péjì mi gbogbo olúgbò inú wọn dùn ní sẹ́ni wọn fò fáyọ̀ tí wọ́n ń jó tí inú wọn dùn wọ́n dùnnú Ọlọ́run ní sọ̀kalẹ̀ Ìgbòho kì í sọ Ọlọ́run lóòótọ́ ṣùgbọ́n ọba tó dá wa ò ní sọ̀kalẹ̀ wá ṣiṣẹ́ Ọlọ́run ti dá irinṣẹ́ tí ọmọ lò ó ti dá sáàrin wa irinṣẹ́ tí Ọlọ́run bá máa nílò ó ti dá sáàrin wa nínú irinṣẹ́ Ọlọ́run àjẹwà tó ọba mọ̀ tó rìnrìn ọba pé ìwọ́n tó sọ pé tẹ́gbòó jọlọ ni nínú irinṣẹ́ Ọlọ́run ó ní àjẹwà nínú irinṣẹ́ Ọlọ́run ó ń lo sówà nínú irinṣẹ́ Ọlọ́run ó ń lo lè wà nínú irinṣẹ́ Ọlọ́run ó ní ìkà èèyàn wà nínú irinṣẹ́ Ọlọ́run ó ní àwọn tí wọ́n tún máa gbógun ti ìkà èèyàn nínú irinṣẹ́ Ọlọ́run wà tọ́lọ́run bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ dì pẹ̀lẹ́ nìkan Ọlọ́run fúnra rẹ̀ kọ́ ni ó sọ̀kalẹ̀ látòkè àwọn tó jẹ́ ìkà láàrin yín lọ́lọ́run ràn tọ́lọ́run bá tó wá fẹ́ gbà yàn lẹ̀ ẹni tó lágbára ju ìkà yẹn lọ lọ́lọ́run bá wọ̀nà pé kọ́ lọ gbà lẹ̀. lọ́jọ́ tí Mufti sáà ti kó security jọ tipẹ́ ó ti ní security tipẹ́ lẹ́yìn kí wọ́n criticize ẹ̀ẹ́mẹ́lòó ni wọ́n wọnú ogbó lọ bá ń jìyàn gbé lọ́tọ̀ lọ́sì títí wọn ò dún etí ń bí èmi nínú tí ń dùn mí ni pé why criticizing ẹni tó yẹ kí gbogbo wọn máa ṣàdúrà fún kọ́lọ́ ká máa ṣàdúrà kẹ́mi rẹ̀ ògùn kọ́lọ́ máa dáàbò bò olórí Sunday Ìgbòho ó yẹ kí gbogbo tí ń jẹ́ ìran Yorùbá ká máa ṣàdúrà fún arákùnrin yẹn àkàndé èèyàn ni ẹnìkan ò sì ní rí tọ́ da àfi kẹ́ni yẹn náà ò jẹ́ ni dáadáa ẹni tí bá máa rí tọ́ da èèyàn dáadáa ni ṣùgbọ́n ẹni tí kì bá ti rí tọ́ da olórí ibú aláburú ẹ̀dá ni wẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Ìgbòho ẹnu níjà irọ́ nípa kò sí wọgbó lọ irọ́ ti ń dúró de òfin ìjọba irọ́ ti ń dúró de so nígbà tí wọ́n dánwó èrè wò nílùú rẹ̀ ṣe Ìgbòho ó dúró de òfin ìjọba torí pé Ọ̀yọ́ stéètì ibi tí wọ́n ti gbé àwọn ọmọ gbé torí pé kì í ṣèlú rẹ̀ ní ibi tí kì í bá dẹ̀ ṣèlú èèyàn ò lè tẹ̀ gíragíra ó dìgbà tí àwọn aráàlú bá pé èèyàn tàbí tíjọba fi àṣẹ sí pé afẹ́kọ̀ọ́ lọ sí sẹ́ńbẹ̀ nílùú rẹ̀ nígbà tí wọ́n wọnú òlù rẹ̀ ní ìsìn Ìgbòho ó dúró de òfin ìjọba tó fi wọnú gbó ọgbà àwọn èèyàn rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn rẹ̀ lẹ́ sí Ìgbòho gba àwọn èèyàn rẹ̀ lẹ́ nísìn alẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn rẹ̀ lẹ́ ẹ jẹ́ kó onídìí ọ̀tẹ̀ gbogbo ń ta bá fẹ́ ṣe látàkì filan sábàbálì kalam látàkì filan sábàbálì kalam ìtọ́ bá jẹ́ sábàbí ọ̀rọ̀ ẹ má jẹ́ á máa gbàgbé sábàbí ọ̀rọ̀ ẹ má jẹ́ á máa gbàgbé tí Mufti Ìwó ọ̀bá tí kò bá sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí Ìgbòho gbé yẹn alábòsí ẹ̀dá ni mo challenge Mufti Ìwó tí ọba ti lè kó gbọ́ta kó sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí Ìgbòho gbé yẹn alábòsí èèyàn ni. hayatul munafik salas ìdá fi mo ní mọ̀nàbí kẹ́ẹ̀dá nǹkan mẹ́ta ni isa hadasa kasaba tó bá sọ̀rọ̀ yọ parọ́ onímọ̀nàbí kẹ́ẹ̀dá tó bá sọ̀rọ̀ yóò ṣe kiri ọmọ àparọ́ wọ́n ìṣe wàdà tó onímọ̀nàbí kẹ́ẹ̀dá bá sàdéhùn yóò ṣe kiri yọ yapa àdéhùn wọ́n ìṣe àtàmọ́nà hànà tẹ́ onímọ̀nàbí kẹ́ẹ̀dá tẹ́ ẹ bá tún gbọ́kànlé yọ já ìkulẹ̀ o ọmọ àjà ìkulẹ̀ látàkì sílẹ̀ sábàbálì kalam gbogbo ń tá a bá fẹ́ ṣe ẹ mẹ́jẹ̀
a máa gbàgbé ìdí ọ̀rọ̀ kí ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí kí ni tó pilẹ̀ ọ̀rọ̀ yìí Ìgbòho sọ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ kò gbàgbé ọ̀rọ̀ ó ní mo fún yín ní 2 hours ultimatum tẹ́ ẹ̀ bá dá aláboyún yẹn padà àjọ wọ sòkòtò kan náà èmi gẹ́gẹ́ wọnú ogún yẹn lọ. abẹ́gbọ́n tí mufti Ìgbòho fẹ́ sọ lórí ẹ̀ ṣe bí mufti sọ pé Ìgbòho ń janu ni Ìgbòho ń janu ni kò ní kankan kò ló àgbà Ìgbòho lóògùn ṣùgbọ́n wọnú gbó lọ ọlọ rescue aláboyún kan jí gbé ẹ̀yin tẹ́ ẹ lẹ́ lóògùn tẹ́ ẹ lẹ́ ní àyà tẹ́ ẹ lè kà nínú gbó kí ló dé lọ rescue àwọn tí wọ́n ti ń jí gbé. ẹ̀yin tẹ́ ẹ lẹ́ ní tẹ́ ẹ lè kà ẹni tẹ́ ẹ lè kà tó lóògùn bá wọnú gbó yóò lóògùn láti ja ogun tá a fà bá lọ wọnú gbó kó náà ka tírà àbí Kùránì ẹ̀yin tẹ́ ẹ máa ń tẹ́ ẹ lè kà nínú Kùránì tẹ́ ẹ fi sẹ́gun kí ló dé tẹ̀yìn ọ̀wọ́gbó lọ Ìgbòho wọgbó lọ pẹ̀lú bó ṣe jẹ́ jẹ́ kèfèrí l'Ìgbòho àbí kèfèrí lẹ́ ń pè é Mufti Ìgbòho ẹni Sunday Ìgbòho kèfèrí ni ọfẹ́ gbogbo ti Islam ọfẹ́ gbogbo tẹ̀sí ni ṣé ọmọ ìyá rẹ̀ lẹ́tọ́ lọ gbà lẹ́nu gbó ọtọrí ọmọ ìlú ni o ọ̀fẹ́ kí ìlú rẹ̀ ọbàjẹ́ ni o bí o ṣe fẹ́ kí ìlú rẹ̀ ọbàjẹ́ yẹn ni o ṣe fẹ́ kí ilẹ̀ Yorùbá ọbàjẹ́. tí Mufti Ìgbòho ọba sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí Sunday Ìgbòho gbé yìí tí Mufti Ìgbòho ọba sọ̀rọ̀ lórí ẹ̀ alábòsí ńlá ni alábòsí Mufti Ìgbòho gbogbo ẹ̀yin tẹ́ ń pe Sunday Ìgbòho ní ẹnu níjà tí gbogbo yín ọba sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tó gbé alábòsí ni ẹ̀ sì ní látùbọ̀ tán. gbogbo ẹ̀yin tẹ́ ẹnu níjà ṣé ẹnu ọwọ́ ń janu báyìí àbí ọ̀jànú sẹ́nu níjà báyìí sẹ́nu ní Ìgbòho ń jà báyìí sẹ́nu níjà báyìí tẹ́ bá ń gbọ́ tọ́kàndù ọ sọ bẹ́ẹ̀ ó sì sí bẹ́ẹ̀ inú mi nù gan o inú mi nù gan tá a bá lè rí irú Ìgbòho bí èèyàn tá a bá lè rí èèyàn méjì bí irú rẹ̀ sí nílẹ̀ Yorùbá tí ó sọ̀rọ̀ tó ṣe bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ó dáa táàtún sáà táà sì torí àwọn tí ò ní máa fẹnu wa rọ́ọ̀fù máa fi ẹnu wọn condemn ní táwọn kan fẹ́ ṣe tí Ìgbòho ọ̀bàjẹ́ ni tó ní akin ọkàn tí òògùn táwọn èèyàn ń sọ ìrẹ̀wẹ̀sì ó ti bà torí bí àwọn amúṣẹ́sù àwọn tí àwọn amóore súnẹ́sẹ̀ wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá àwọn amóore súnẹ́sẹ̀ wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá tí ó jẹ́ pé wọ́n à ní kan ṣe o wọ́n à ní tán fẹ́ ọ̀fà ọmọ ilẹ̀ Yorùbá o ṣùgbọ́n wọ́n ṣe tán láti condemn tí ẹni tó ṣe tán láti ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ wọ́n ṣe tán láti condemn tó fẹ́ ṣe irú ẹ̀ ní Mufti o wọ́n à ní tán fẹ́ ṣe ṣùgbọ́n ẹni tó tún fẹ́ ṣiṣẹ́ wọ́n à ní jẹ́ òṣìṣẹ́. wọ́n à ní tán lè ọ̀fà wa ẹni tó tún wá lákìtìyàn tó nígbìyànjú kíyàwó má jẹran mi wọ́n á tún wá máa fẹnu kùn tó bá jẹ́ pé ẹni tí nǹkan tètè máa ń sún ni ọmọ akó lórí ẹ̀ pé tó bá fẹ́ tẹ̀lé kó ṣẹlẹ̀ fámìlì mi kọ́ ní kú nìkan fẹ́ ṣe. ẹ jẹ́ àpò onídìí àbòsí ẹ má sọ̀tẹ̀ mọ́ ọ̀tẹ̀ má tẹ̀yàn rí ní má ba tẹ̀yàn jẹ́ ni gbogbo ẹ̀yàn ọlọ́tẹ̀ Ìgbòho lágbára kò ní nǹkan kan kò ní Ìgbòho lágbára lóòótọ́ Ọlọ́run lágbára ṣùgbọ́n wọn ò gbọ́ lọ rescue yẹn ẹ̀yin náà wọ́n gbọ́ lọ rescue àwọn tí mẹ́nu gbó èèyàn ní òun ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ jù wá kankan fún láṣẹ kankan fún ni go ahead pé àwọn fún ọ láṣẹ wọnú gbó lọ òun ò gbà nǹkan lọ́wọ́ yín ẹ fún láṣẹ ẹ̀yin kan dẹ̀ bọ́ta ẹ sì tún bẹnu àbùkù ọ̀tá fún yín o Ìgbòho ń janu ni Ìgbòho mà lọ́nu gbó yẹn pẹ̀lú àwọn ẹ̀tọ́ lè jẹ pẹ̀lú àwọn security ọmọ wọnú gbó yẹn kọ̀ọ̀rọ̀ yẹn lọ olólìdí o ọwọ́ wọnú gbó yẹn o ẹni tẹ́ ń janu nìyẹn o ẹni tẹ́ sọ pé ń janu nìyẹn o lọ́wọ́ wọnú gbó lọ yẹn o gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ní Sunday Igboho ẹnu ní ń jà kò ní yẹyin ẹ̀ ṣe èyàn dáadáa alábòsí nìyí ẹ kàn fẹ́ máa kó mi ẹran dàlẹ́ eku ẹ fẹ́ sọ lẹ̀ Yorùbá ẹ fẹ́ ta ìran Yorùbá fún ọmọ Fúlàní àwọn Fúlàní wọn ní tẹ́rìtìrì titi wọn bá wọn dùn ṣùgbọ́n tẹ́rìtìrì titi wa láàyè titi wa táàdẹ̀ ní kẹ́ni kólókó ọmọ lóko kólódó ọmọ lódò àní kíran Fúlàní ọmọ sí titi wọn ìran Yíbò wọn ní tẹ́rìtìrì titi wọn ìran Haúsá wọn ní titi wọn ìran Yorùbá á ní titi wa ṣe ni a máa gbélé ẹni kó fọ̀rọ̀ lọ ni tá a bá jẹ́ mùsùlùmí sọ a máa bá rẹ̀ lé tán káfa ní tẹ̀yà ni tá a bá jẹ́ mùsùlùmí táwọn tá a pẹ̀lú àwọn ọmọ ìyá wa kan tí wọ́n ń da ẹ̀sìn irú tí wọ́n fi ẹ̀sìn jíyàn gbé ṣe agbọ́dọ̀ sọ́pọ̀ tí wọ́n ni àwọn abáàdìgbò nípa jẹ́ mùsùlùmí káwọn máa gbè lẹ́yìn wọn olórí ibú èèyàn ni yóò máa gbè lẹ́yìn olórí ibú ẹ̀dá ni yóò máa gbè lẹ́yìn nítorí pé mùsùlùmí ni lóòótọ́ ṣùgbọ́n jíyàn gbé olórí ibú èèyàn ni yóò máa gbè lẹ́yìn wọn olórí ibú èèyàn lọ́ba ibú èèyàn kan aláìdáni ẹni ibi ni ṣùgbọ́n torí bájá mùsùlùmí ọjà tó sọpọ̀ tiẹ̀ torí bájá mùsùlùmí olórí ibú nírú ẹni bẹ́ẹ̀ èèyàn kò ní jẹ́ mùsùlùmí kọ́ máa fi Islam kọ́ máa fi bá tẹ̀yàn jẹ́ ẹni ọba jẹ́ fi Islam bá tẹ̀yàn jẹ́
gbogbo ẹni tó bá ti support irú ẹni bẹ́ẹ̀ olórí ibú ẹ̀dá ni láyé àti níwájú Ọlọ́run. tí ẹlẹ́bọ tó bá gbégbèsè àlàáfíà tó gbégbèsè tó dáa nílẹ̀ yóò báyìí èmi ò support ẹ̀ tí ẹlẹ́bọ bá ń gbé ìgbésẹ̀ tó dáa tẹ́lẹ́bọ ń gbé ìgbésẹ̀ tí ó ṣe mí láǹfààní tí ó ṣe gbogbo èèyàn láǹfààní èmi ò support ẹ̀ o èmi àbí àkíní àmọ̀fẹ́ ọlọ́dọ̀ o màá support gbogbo ẹlẹ́bọ tó bá ti gbé ìgbésẹ̀ tó dáa màá support ẹ̀ tí mùsùlùmí bá gbé ìgbésẹ̀ tí ò dáa mi ní support ẹ̀ bọ́ọ̀ jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ tó o bá ti gbé ìgbésẹ̀ tí ò dáa torí pé ìsìláàmù kò kọ́ wa láti bá tèèyàn jẹ́ kò kọ́ wa láti da yéèyàn rú kò kọ́ wa láti ta yéèyàn sílẹ̀ kò kọ́ wa láti máa pa yàn. báwo ló ṣe máa bá tèèyàn jẹ́ tó o máa fara ní àwọn èèyàn wà wá ìtọ́jú pé o jẹ́ mùsùlùmí wà wá ìfẹ́ kí n support ẹ I will never support you. nítorí o pè mí tá a bá déwájú Ọlọ́run àjọ lọ máa rò tá a bá déwájú Ọlọ́run àjọ lọ máa rò. Ìgbòho tá à ń pè lẹ́lẹ́bọ yẹn ìtọ́ lọ sí eléni so ó ní sáà ká support ìwé ẹni bẹ́ẹ̀ àti ká má support ẹ̀ wọ́n á yìí torí pé ìwé ẹlẹ́bọ ni ṣé ìtọ́ lọ sí eléni mùsùlùmí mélòó lọ́wọ́ ló ń gbé lọ. ṣé a máa bára ní tán ṣé a máa bára ní tán káfa ní tán yá ni torí pé àwa bára wa tán káwa bá yára wa jẹ́ torí pé àjọ jẹ́ mùsùlùmí káwọn kan wá máa ń ṣe náà dáradára ká máa ṣàbúrú káàtó máa sọpọ́ọ̀tì wọn náà pé ọmọ ìyá wa ní àwọn nàìjẹ́ kíyàwó jẹ wá. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọléèwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ọmọ. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.